mo fẹ́ kábìrà wa léèrè pé sáà nábì ṣiṣẹ́ ìyanu àbí òṣè. Ṣé ànábì ṣiṣẹ́ ìyanu ìwọ́n bá ní wọ́n mú ṣiṣẹ́ ìyanu láti wọ́n máa ṣe lọ́dún tí wọ́n mú wá ìwọ́n máa tẹ́tí. Ẹ máa bá a ká lọ. Ọmọ bá a ká lọ, ọmọ pẹ̀lú ìjọba agbára omi. Mo fẹ́ sọ̀rọ̀ nínú tírà kan tó ń pè ní àṣàfá àti tírà kan tó ń pè ní Minhajul Muslim. Òun náà rè. Minhajul Muslim. Kitabu Aqaidu wa Adabu wa Halaki wa Ibadati wa Muhammelati. Tírà àkídà àti ẹ̀kọ́ àti ìwà ẹ̀sìn àti àwọn nǹkan tá a lè máa ṣe ń ṣe. So àwọn tírà yìí kò ṣe takò kódà fún alákìídà kò ṣe takò. So àwa tá a bá sọ pé à ń ṣe súfí náà a máa ṣe àwọn nǹkan kan tí ò tó kù díẹ̀ káàtó torí ó dáa ká máa bára wa wí àwọn nǹkan kan wà tí ò yẹ àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká máa sọ tí ó máa ṣèkì ọpọlọ àwọn tí ò ní làákàyè. Ànábì ṣiṣẹ́ ìyanu. Mi ò bẹ́ nìkan wí o mi ò dẹ̀ gbógun ti ẹnìkan mi ò dẹ̀ dá èsì ọ̀rọ̀ padà fẹ́ nìkan ṣùgbọ́n èmi máa ń sọ̀rọ̀ kan fún yín tẹ́nìkan bá sọ̀rọ̀ ó sọ tiẹ̀ nìyẹn ìwọ náà sọ tiẹ̀ kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ máa táàkì àwọn èèyàn ẹ dẹ̀ jẹ́ ká nígbàgbọ́ tí àwọn àáfàá wa tí wọ́n ti lọ ní bàbá wa Sheikh Kamal bàbá wa Sheikh Yusufu Lágbàjì bàbá wa Sheikh Ádámà Al-Alori ẹ má jẹ́ ká gbé tuntun wá a lè kọ̀ndẹ́ẹ̀mù wọn kò sóní mímọ̀ kan tó lè tó ànábì kò sọ́mọ kéwú kan tí olóhùn gbọ́n ju àwọn àáfàá wa lọ a lè gbọ́n ju ṣé wàá dámọ̀ lọ a máa tẹ̀lé wọn ni àwọn lọ́lọ́run rán sí wa a lè gbọ́n ju ṣé Kàmálì lọ a máa tẹ̀lé wọn ni a gbọ́dọ̀ gbọ́n ju ṣé Yúsúfù Lágbàjì lọ a máa tẹ̀lé wọn ni níjọ́ tí a bá ti wò ó pé làákàyè tí wá wá fẹ́ ju tiwọn lọ a máa jìn sí kòtò ìkọjá yìí ń bọ̀ nù pé a fẹ́ gbé tuntun kan wá pé a ti ní ìmọ̀ kan tá a fẹ́ fi kọ̀ndẹ́mù tiwọn. A máa wá dọ́gbọ́n pọ́n wọn lé a sì máa takò wọn a sì máa dọ́gbọ́n takò wọn. Tàkídù lèmọ́dì ìmọ̀ Yusufu Azami a máa yìn wọ́n a sì máa takò wọ́n. Ṣé wàá dámà nínú àkọọ́lẹ̀ wọn? Àkọọ́lẹ̀ bàbá. Wọ́n gbà pé ànábì ṣiṣẹ́ ìyanu. Wọ́n sì kọ́ọ́lẹ̀. Àkọ́kọ́ ibi tí màá ti bẹ̀rẹ̀ rí yẹn báyìí náà bismillahir rahmanir rahim ó wà nù ẹ máa bá mi wá súrà tó wà laqad a'tainaka sab'an minal masani ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam báyìí ní sẹ́sọ̀ basmala súrà wo ló wà náà Suratul Hijr Kùránì chapter kí nìyẹn? Suratul Hijr súrà ìhònú kẹsà bá tí Ashabul Hijr mursalina àwọn Ashabul Hijr àwọn ará Abẹ́òkúta ní jẹ́ báwọn. Kẹsà bá chapter kí ni? Chapter 15. Verse 87. Kẹsà bá tí Ashabul Hijr mursalina àwọn ará Abẹ́òkúta wọ́n kò jíṣẹ́ nírọ́ kìí ṣe pábẹ́òkúta ti Ògùn state o Ashabul Hijr Abẹ́òkúta ní jẹ́ báwọn àwọn ìjọ Hijr tó di ọ kìí ṣe Abẹ́òkúta ti Ògùn state kọ́ tẹ̀ ká kọ́ o. Ṣùgbọ́n wọ́n tó bàbá yìí ń bú Abẹ́òkúta kìí ṣe ìyẹn Ẹ̀gbá o. Àwọn Ashabul Hijr ni wọ́n kò jíṣẹ́ nírọ́ súrà yẹn ò ní ń bolo wà fásitì ni
87. verse 87. So Ọlọ́run ní ìrẹ ànábì nígbà tọ́lọ́run tẹ́ mọ̀ pé Ọlọ́run ọba ẹ̀ ń sọ pé kì í ṣe èrègùn ní máa ń ṣe èrègùn ẹ̀yin ni òye ẹ̀ gbọ́ ni ẹni bá ṣe eré fún ọ tó wá ń ṣe èrègùn tó wá ń ṣe èrègùn aláìmoore ni ọ ìwọ náà ò moore àìmoore ní fàrègùn Ọlọ́run ìyá ànábì Muhammad kọ́ ọ lè gbọ́ dáadáa Ọlọ́run wà laqad ataynaka sab'an minal masani. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. Ọlọ́run wà laqad ataynaka mo fún ọ ní sab'an minal masani nǹkan méje tí wọ́n máa fi yíyàn ẹ̀bùn méje kan ìbọn lọ́nà lónìí bá laqad atayna Musa tíṣà ayati àmì mẹ́sàn-án nígbà mí Ọlọ́run ní tilka ayatun natluha alayka Kùránì lọ́ba mérékù ni Kùránì ló tẹ gbogbo mérékù ni kò sí òjíṣẹ́ tá a ránṣẹ́ tí ò ní sálẹ̀ mọ́ ṣe mérékù tá a bá ní ànábì ò ṣe mérékù tí wọ́n ń wí ni pé ááyà tá a fún ànábì ni pé tí wọ́n ń retí bí kánábì máa bọ̀ ń sánmọ̀ ó sì fẹsẹ̀ tilẹ̀ ti pọ́n ááyà tí wọ́n ń wí nù tó dà lórí rú àbí kí kókàn déédé lọ bí ànábì Ìdírísà tí àpá ànábì Ìdírísà ó gun sánmọ̀ lọ ó sì parẹ́ mọ́bẹ̀ wọn kúrò ẹ̀ mọ́ Ìdírù òun náà ò ní sàárè ó kàn lọ àwọn kan sọ pé wà irú tó ń retí pẹ̀lú ànábì nù tí wọ́n ń kó wọn lágbogbo ẹgbẹ́ yìí pé àfún lámì àwọn èèyàn ò ní tẹ̀lé èèyàn tó bá ní àmì kò sójì sẹ́nà wọn ní tẹ̀lé wọ́n rà mí o Ọlọ́run ní ànábì Muhammad ولقد آتيناك سبعا من المثاني ọgbọ́ والقرآن العظيم والقرآن العظيم. Ọlọ́run mo fún ọ ní sab'an minal masani ẹ̀yìn méje àlàyé pọ̀ lórí ẹ̀ bí yẹn bá ń sọ̀rọ̀ bọ́jọ̀gbọ́n bá ń sọ̀rọ̀ èyàn sọ ọ́ tánjọ́ kan náà a fún ọ ní ẹ̀yìn méje a wá fi Kùránì tẹ̀ ẹ́ ọgbọ́ sẹ́yìn onímọ̀ sẹ́yìn kíyèsí sab'an minal masani wal Qur'anil azim kì í ṣe pé mẹ́rẹ̀kù ànábì Kùránì kọ́ ló mọ bí Kùránì nìkan kọ́ ló mọ. Ibi Kùránì nìkan kọ́ ni iṣẹ́ ìyanu ànábì mọ́ o. ẹ̀yìn méje yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ èèyàn tẹ̀ lójíṣẹ́ kan ó wá rí i pé ó tiẹ̀ perform kí la fi ń ròyìn àwọn Ṣéhù Sàláàtì ẹ pariwo Ṣéhù ṣé bí wọ́n rèé lọ́dún tá a lọ ṣe wáàsí lábẹ́òkúta that was 96 ní 96 so 97 tá a lọ ṣe wáàsí níbi òkè Olúmọ yẹn bàbá wa tó gba alálejò bàbá Dòsùnmú Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn ọ̀nà gba alálejò tá a fi lọ ṣe wáàsí náà níjọ́ náà lọ́hùn ẹnìkan kan kọ́ ló sponsor wa Ọlọ́run kan rán wa ń ṣẹ́ síbẹ̀ a dẹ̀ sọ tiwa níjọ́ náà lọ́hùn kí n mo fẹ́ yọ lò bàbá yẹn wá ń sọ níjọ́ náà a jẹun tán ni bàbá yẹn wá bá wa ó wá ní aláàjì àwọn àfáà wá ó mo rántí ìgbà tí Ṣéhù Sàláàtì tó wá sábẹ́kúta yìí èdè Ẹ̀gbá ni wọ́n ń sọ
ó ní mo wà bẹ́ẹ̀ ǹjọ́ náà mo wà bẹ́ẹ̀ ǹjọ́ náà bàbá sọ pé ìwọ odò Ògùn ó kò gbọ́dọ̀ kọjá bíbá yìí látijọ́ náà odò Ògùn ò dẹ̀ kọjá bí tí àáfàá Sàláàtì sọ fún bẹ́ẹ̀ ni ọlá ẹ̀ làwọn ọmọ Sàláàtì ń jẹ láàfin pọ̀n ọmọ wọn lé ìwọ bàbá dàgbòrò ìwọ dàgbòlórú dàlúrú kíníkan ológun ká gbogbo bí wọn bá ti ràn ọmọ rẹ náà wọn mọ kàn ń kó ni. ó máa kan ọmọ rẹ kó ni ológun rẹ yóò rẹ lóko. níjọ́ ò lọ tilẹ̀ gbọ́ pé odò Ògùn tó ń gbé ẹnìkan lọ láti gbà yẹn lọ ẹ̀wọ̀n táwọn ẹni Ọlọ́run ṣe. ṣé Sàláàtì. bàbá yẹn sọ fún mi báyìí. play ajẹntàn ajàmàlà tán jọ náà ni. èmi náà wá sọ pé mo ní tí mo wá síbí mo ní ó ní nǹkan tí mo wá sí níbí mo ní òkúta yìí ìjọba kan ń bọ̀ tí ó tún ṣe táwọn èèyàn máa wá wò tó máa ṣe tọ́lísìn mo ní tí mo kàn fẹ́ sọ ọ́ lẹ́nu ọdún náà lọ́hùn àṣewá àṣetán báyìí apárí wá àṣẹ báyìí léegun ṣẹ́ lónìí bá gbogbo ẹni ní onídọ́gbọ́n ní eégún ní bí alọ́ àfi tí ó bá dé èèyàn lóko. yóò bá dé èèyàn lóko àárọ̀ ló dára yé lóko ẹsẹ̀. ẹni bá dìde yóò wọ náà kálukú dúró àfáà tó bá fẹ́ ṣe wá sí gbọ́dọ̀ láàkì. ó gbọ́dọ̀ láàkì ó gbọ́dọ̀ láyà. àmọ́ gba eléégún wá dé tó ẹ pé wọ́n lọ kọ́kọ́. àfáà ló kọ́kọ́ ọmọ àlẹ́ pàtàkì àfáà ló tó rẹ̀ wọ́n gbọ́ bọ̀. ọlọ́la fún ọ ní sábúrà mi nàlẹ́ mọ̀sáàlì ẹ̀yìn méje mo wá tún gbé kùránì mo fi tẹ̀ ẹ́. wọ́n ń pẹ́ nìkan ní Wàlídù ọmọ Nùgírà ó wà nínú àwọn kèfèrí Mọ́kà ó burú pọ̀ báwọn ẹbí bá ti ń ṣe wáàsí ẹ dàgbọ́ ẹ̀yin olóríire ẹ máa share program yẹn. ẹ máa share program yẹn fáfàní ẹlòmíì. ẹ máa tẹ lọ́ọ̀fù aláì. wọ́n lè kọ́ ní àbẹ̀rẹ̀ kẹsàn-án òmìnira ìbàṣà ni wà ní kúrò àti ẹ rí i pé wọ́n fi Kùránì mọ́ àfáà mi ò gbọ́. ká tó gbà nábì dìde ní ti ń lo sábù àmọ̀sáánì tó ti yọ kábùlà nùbùà tó tó nípa gbé dìde pé àṣìlá nábì ó níwà rere ó ní tìjú tó bá ti fọ́ bàǹkan báyìí àlùbáríkà ti wọ̀ ọ́. ó ti wọ́n náà bá fọ́ wà. kódà àwọn amọ̀ kísà nábì pé kó bá wọn pẹran àwọn alápatà tán báyìí ti pẹran tán ànábì sá ti gbọ́wọ́lé tó bá ti gbọ́wọ́lé ẹran wọn ó ta bá ń fọwọ́ lé ọjà mi wọn àti ìgbé dìde o. kò tí ì di ànábì bàbá sì parí sáré. ṣé mérekù kọ́hùn ṣé mérekù kọ́hùn ṣé mérekù kọ́hùn. owó lè kọ́ ní àtẹ̀yìnlẹ̀ kàṣẹ́wà òmìnira ní màsáàlì wọ́n lè kọ́ ọ́nà àzìmà wọ́n lè kọ́ ọ́nà àzìmà. انشقاق القمر له صلى الله عليه وسلم. sallallahu alaihi wasallam. ó fòpá ṣe fàya. ó sì wá ṣe fàya. ẹlòmíì máa wò pé báwo lòṣùpá ṣe lè fàya. ó ṣe lè fàya. ó kọjá làákàyè ẹni. kọjá làákàyè ẹni. bó ṣùpá ṣe tóbi tóun ẹ dákun ta ló dà. tá a bá pèrè Ọlọ́run á pèrè ànábì. Ọlọ́run mo fẹ́ àmì káwọn ará bíi lè gbà mí gbọ́. Ìyanu gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. wọ́n lè kọ́ ní àtẹ̀yìnlẹ̀ kàṣẹ́wà òmìnira ní màsáàlì
Bá mi kílíkì love and like yẹn. Kílíkì love and like yẹn ò tó. Ẹ máa kílíkì love and like. Ọlọ́ni máa lọ kọ́dé adé náà kà sábúhá mi nàlẹ́ màsáàni. Mo ti fún ẹ ní ẹ̀yìn méje. Mo tún wá gbé Kùránì tẹ̀. Nínú ẹ̀yìn yẹn ó ní wà. Ìwà wà bẹ́ẹ̀. Ìwà rẹ̀ ṣòro wù o. Ó ṣòro wù o. Nínú níta fànàbì ni ọrẹ títa. Ọrẹ títa. Wòlíì ní tọrẹ o. Bí Ọlọ́run ní tọrẹ. Owó ṣòro ná o. Ṣòro ná. Kí a máa rọ́jú kó máa ná owó. Ó sì máa ná. Wòlíì gidi ló tọ̀. Wòlíì Ọlọ́run. Wòlíì Ọlọ́run ni. Wòlíì Ọlọ́run tó dúró tán ló tọ̀. Kí ló dùn bí kí a tọ́jú owó pamọ́? Máa tọ́jú ẹ̀. Owó tọ̀ ní ná. Bàkám tájí màwú náà, má látà kùlú náà. Àmọ́ yẹn kan tẹ́ kó lọ tẹ́ tọ́jú pamọ́ tẹ́sì nílé jẹ. Tẹ́ẹ̀ ní jẹ. Bàkámútú màlú náà má látó dé lè kú náà. Lóòlò tẹ́ máa lò kó fẹ́ ṣe báyìí, kó fẹ́ ta báyìí, kó fẹ́ ta báyìí, bá mi ní ẹtí kọ́ báyìí. Nínú àfẹ́ kó irú mọ́tò fọlá yọ tẹ́sì nílé jẹ láéláé. Ẹni tí ó kú lọ́la yóò máa sọ̀rọ̀ ogún ọdún. Bẹ́ẹ̀ni yóò máa dábẹ́ 29. Ọlá sì ní òkú. Ọlá sì ló jáde láyé. Bẹ́ẹ̀ lọ́mọdé ẹni tí ò ní jèrè ọmọ tí ó sì bímọ kalẹ̀. Ìkàlẹ̀ bá mú. Kò sì ní jẹun kankan bẹ̀. Bàbá yìí kò ní jẹ. Ìwọ́n tó sì ń jẹun ọmọ mọ́ yàyò àyọjú. Ọ̀pẹ ni ọmọ dúró. Lọ́la àwọn èèyàn náà wà bíi tiẹ̀ tán bímọ kalẹ̀. Tí wọn ò lẹ́mìí tó ń fi jẹ. Ìyá tèmi ṣe wàhálà o, kò jẹ́ o. Ìyá tèmi ṣe wàhálà o, ó ṣe wàhálà o, ẹ̀ kò jẹ́. Ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi. Ìwọ ṣe wàhálà, oúnjẹ, wọ́n ṣàṣe jù o. Ọpẹ́ ni ọdún. Wọ́n fi láì lómi lójú. Ọgbọ́, wọ́n ṣe bẹ́ẹ̀ o. Ọgbọ́ bọ̀. Torí kálá fẹ́ tún ṣe tuntun pàtún ní tuntun lẹ́yìn táwọn bàbá yìí ti gbé wá ìkọjá ààyè ni o. Wàlídì ọmọ Nùgírà kọ̀dítọ́lábàlì Wàlídì ibn Mùgírà wà gẹ́rù mí ní kùfàrí Kùrẹ́ṣì áyàtà wọ́n wá àmìyà ní mú jìsátù mí ní wàlẹ́ sàlátù àtàlám tàdúrà lásìdì kìí fi dá wà nínú àwàlìsálà ọ̀gbọ́ pé tó bá gbọ́dọ̀ ránṣẹ́ lóòótọ́ ìyanu tá a fẹ́ kó ṣe ni pé ìyanu sánmọ̀ kí ìyanu incredible things tí ó dá sí pé yóò ní agbára kó perform incredible incredible bí kan tíyàn mọ́nú ọkọ̀ kan lọ́ọ̀kì ilẹ̀kùn kan sì jóná sí ìjóná sí mọ́tò ọ̀hún kẹ́nìyàn dẹ̀ kò jáde bẹ́ẹ̀. Kẹ́nìyàn sì jáde bẹ́ẹ̀. Ní nǹkan tí ò rọrùn. Kéèyàn ó pàṣẹ fóṣùpá kó pín. Ẹ bá mi wo Suratul Qamaru. Ẹ dákun súra Kùránì sábàtàgù. Suratul Qamaru. Quran chapter 55. 54, Kùránì 54. Quran chapter 54. Ẹ dákun yìí tẹ́ bá fẹ́ gbé information wá fún ẹ máa.
ekitara bati sahatu. اقتربت الساعة وانشق القمر. Ẹjọ́ tá a fẹ́ mọ kí ó jọ Ọlọ́run lọ ni. Tá a fẹ́ gbàgbọ́ Kùránì jà nábì lọ ni. Ọlọ́run tó dá òṣùpá ó ń sọ fún wa pé ó ní kí Jìbìlà lọ tó bá nábì. Ekitara bati sahatu. Àlìkíámọ̀ tí ń súnmọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kánábì tó dé. Òṣùpá ò kì í rí báwọn. Tóṣù bá fẹ́ yọ, tó bá ti yọ báyìí, tó bá ti lé báyìí, yóò sì tún wọlé. Ó dìgbà tí ó bá di ọjọ́ 14, a tún rí yóò tún wọlé. Yóò mọ́lẹ̀ gbòò fún bí ọjọ́ 5. Ìgbà náà máa ṣe eré òṣùpá. Yóò mọ́lẹ̀ gbòò, gbogbo nǹkan òtútù yóò tún wọlé. Àní máa rí báwọn. Ó tún dìgbà tó ṣù bá tún lé, tó bá tún yọ yóò tún wọlé. Ṣùgbọ́n láti gba ayé ànábì. Wàlídì ọmọ Nùgírá tí ìbá ṣe pé ìyanu tánábì ṣe kò ní sí Islam. Tánábì bá ti ń ṣe wá sí báyìí yóò wá sponsor obìnrin tó wùn rẹ̀ dùn. Wọ́n máa wá kọrin, wọ́n máa kọrin, wọ́n máa kọrin, wọ́n máa lu gòjé, àwọn yóò máa rọ́lọ. Làáfáà kan fi ní nínú tàlímù tó ní sàbátí ní wá àsìbátí ní fatatu maliyatu gìnà ángìnà hìlìgánìyà ti wà á rí fi ọ̀gbọ́n. sàbátí ní wá àsìbátí ní fatatu maliyatu. تأيّلت الأوهام في كل وسيلة وليفي الطلاب العلم والفجر والتقى إله إله جاليات وأرضها إله إله جاليات وأرضها. Muhammadu Ali bá mi lo àdàbí sàbátì ní. Sàbátì ní wà àsìbátì ní fatahatu malihatu. Gbọ́lọ́ wà tẹ́lẹ̀ tó lu àdàbí. Tayyalati al-awhamu fi kulli masjid. Walifi الطلاب العلم ولفضل والتقى. ولفضل والتقى. Gina agina ele ganiyati walibiya. Wàlídì ọmọ Nùgírá làfáà náà tí wọ́n ní wàlí fi tulabil ilmi tó kàn mí ní kí n wá mọ̀. Ibi ìmọ̀ ni wàlífọ́lélì wá tòkọ́ ibẹ̀ làjù lọ́wà. Kí n tẹ̀lá nábì ibẹ̀ lọ́lá wà. Ibẹ̀ làjù lọ́wà. Gìnà ọ̀rọ̀ tí ń bẹ́ bí ká wá mọ̀. Ká tẹ̀lé àwọn àfà. Ángìnà yé gáàdìyà wà lẹ́bíyà. Gáàdìyà wà lẹ́bíyà. Irú ọ̀rọ̀ tí ń bẹ níbi kéèyàn máa wá ìmọ̀ ó rọrọ̀ ju gìnáì orin gáàníyàtì obìnrin tó rẹwà tí Wàlídì ọmọ Nùgírá sponsor tó ti yé ọ wà á rí fìyà àti òórùn lọ́fíńdà tí ń já fọ́nfọ́nfọ́ lára rẹ̀ láti fi confuse àwọn èèyàn pé ká má lè gbọ́ wà sí Ànábì Muhammad. Lọ́lọ́run fi wá ní kí tára bá ti sáàtù ọgbọ́. Ìrìnà bá ti sáàtù wá ń ṣàkọ̀rọ̀ pọ̀ lọ́rùn. Àdìkẹ́ àmọ̀ súnmọ́ o.
اقتربت الساعة òṣùpá ó pín tí a pé ọlọ́run ọba yìí tó bá fẹ́ fi nǹkan hàn yàn tó bá fẹ́ padán tó bá fẹ́ jẹ́ káwọn èèyàn pé yàní aláṣídìkì yìí fi dá wà nóbùà táwọn tó kọ tí wọ́n ń parọ́ ni wà rìsáàlà fún àṣàkàlà ó kọ́ mọ́rún fọ̀rẹ̀kọ̀tọ́ yìí ni fọ́lìkàtú fọ́kà jábàlẹ̀ ọ̀fọ́lìkàtú dúnàwó òṣùpá yẹn ó wá súnmọ́ sálẹ̀ bàtú súnmọ́ sálẹ̀ ó wá mọ́lẹ̀ gbòò ìkan wà ní láàrin jábàlẹ̀ àbúkù bẹ́ẹ̀sì ìkan wá bọ́ sí ẹ̀yìn ìlú ó pín sí méjì so àwọn kan wọ́n sọ pé irọ́ ni ó dà lákàrí láàmú ọlọ́run fẹ́ kí ìsìláàmù ó nílẹ̀ ó sì fẹ́ káwọn èèyàn gbà àwọn èèyàn sì ń béèrè ẹ jẹ́ kí wọ́n rí kí wọ́n lè mọ̀ wípé àrùn ọ̀sẹ̀ lóòótọ́ pàpẹ́lá lásàlásàlà á ṣe kọ́lá báàgì hun rọ̀hẹ́tò lè kọ́mọ̀rà bẹ́ẹ̀ nà fáríjàtà lè jábàlẹ̀ àbíkù bẹ́ẹ̀sì mo rí láàrin àlàfo òkè àbúkù bẹ́ẹ̀sì ọ̀kọ́ ní sàálì tó kùrẹ́ṣù anábìrì máa ń bèèrè kùrẹ́ṣù àwọn kùrẹ́ṣù wa ń bèèrè alùbìláàdì òwúrà pé ẹ̀yin ìlú kejì alishahadu inṣèkákọ̀lẹ̀ kamali sẹ́yìn náà rí afọwọ́lẹ́ ṣùgbọ́n yóò máa kà ó ṣùgbọ́n pípẹ́ rẹ̀ tó pẹ́rù tó ti yọ ọ sì ní kàún kàǹkàn ní fúnra mi. وانشق القمر اقتربت الساعة وانشق القمر. torí kẹ́tó délé ayé làwọn ti ń jí sí ọlọ́run. Ẹ̀kẹ́ tó dáyé láti ń jí sí ọlọ́run. Ó ti yọ bákan sí láti ń jẹ afẹ́kẹ́ iná máa lẹ́kọ̀ọ́ ọgbọ̀n tó lẹ̀. èkìtà yàrá ti sáà. Òṣùpá pín àpẹẹrẹ pé ìgbéǹde ń súnmọ́ àlìkíámà ń súnmọ́ ọba oníyanu lọ́lọ́hun ókè ẹjẹ́ àwò àgbò tọ́lọ́hun fún kọ́bílà àgbò kọ́ tí ábílà mú tó fi ṣe ìsúnmọ́ lọ́hun nígbà yí ádámà over 3,000 years sí Ibrahima àgbò náà mọ̀ sọ̀kalẹ̀ àgbò tí náà gbé lọ lórí òkè ó sì tún sọ̀kalẹ̀ kò sí tọ́lọ́hun ò lè ṣe ẹni bá mẹ́kàn pé ìyanu kan bẹ tọ́lọ́hun ò lè ṣe gbogbo ẹnu mo fi sọ ọlọ́mọ sọ ń tọ̀rọ̀ ní káfíìrì wàláì mi búyàn ṣùgbọ́n n tó yé mi sí òun ni mo sọ̀rọ̀ lé lórí so ànábì ṣiṣẹ́ ìyanu o èmi ò gbà pé ànábì ò ṣiṣẹ́ ìyanu bàbá ṣé o hádámà wọ́n gbà pé ànábì ṣiṣẹ́ ìyanu bàbá kàmálù wọ́n gbà pé ànábì ṣiṣẹ́ ìyanu bàbá lágbàjì wọ́n gbà pé ànábì ṣiṣẹ́ ìyanu gbogbo bàbá kódà bàbá máa dùn bàbá ní bàbá alámúnigun bàbá ní wo bàbá bá kí olùkọ́ àgbà gbogbo wọn gbà fànà bí ṣiṣẹ́ ìyanu ṣé àwa àti láwa tó kọ́ àná bí ṣiṣẹ́ ìyanu. ẹ má jẹ́ ẹ dákun ẹ má bu ẹ má sọ pé wọn ò pé sẹ́mọ̀ tó lé bá pé jù tó bá ṣẹ́ dànù èyí máa wá rí nǹkan míì ọmọ tó rí ẹ bá pé lápé jù yóò ní bàbá òun ò gbọ́n ẹgbẹ́ orí ọmọ yẹn pé gan ó pọ̀ jù nù. èkìtà yàrá ti sáà tún وانشق القمر اقتربت الساعة وانشق القمر. àwọn náà pè tó bá yẹ pé ọlọ́run ṣe jàrí
nígbà tán rí tán ọlọ́wà ni wàyí yàrá àyàtá yóò rí وإن يروا آية يعرضون ويقولوا سحر مستمر gbọ́ ويقولوا سحر ọ̀sẹ̀ mú kọ́ gbóná bọ̀ díẹ̀díẹ̀ nù. Nígbà tí wọ́n ṣe rí àmì òní tí wọ́n rí pé òṣùpá pín lóòótọ́ ìkan wà láàrin òkè Jabal Bukubesi ìkan gúnlẹ̀ sí ẹ̀yìn ìlú sẹ́wọ̀n pé ẹ̀yin náà máa wò tẹ́ bá ń wo social media dáadáa ń sìn ẹ rí i pé àwọn òyìnbó ti ń pa bẹ́yẹn ń sìn wọ́n wàá sún pílánẹ̀tì wọ́n sún mọ́sálẹ̀ tí ó ṣe rìbìtì táàrí àtìgbáyé ànábì ló ti ṣẹlẹ̀. So wọ́n ní tá a bá sọ̀rọ̀ wọ́n láàbọ̀ ọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dé ìlú àdójú. Kì í ṣe pósùpá àwọn bó ṣe tóbi tó náà lórí bọ́ọ̀lẹ̀. Ìjẹ́rìí ẹ̀ ni tẹkinọ́lọ́jì ń jẹ́rìí fún wa lónìí. Ọlọ́run fi hàn náà bí ó yá pósùpá máa bọ̀. Látòkè náà ló ti pín. Ṣùgbọ́n déédéé tó lè gba ilẹ̀. Ó àfa yìí ò gbọ́. Déédéé tó lè balẹ̀. Déédéé tó lè gba ilẹ̀. Tí òṣùpá bá súnmọ́ wa, tán bá lóṣùpá súnmọ́ wa ń bí báyìí nìsín. Òṣùpá ó súnmọ́lẹ̀. Yóò sì máa wà ní òṣùpá bá súnmọ́ níbi 400,000 kilometres. 400,000 kilometres. Yóò dàbí pé inú lẹ́lẹ̀ ayé wa ló wà ní. Yóò dàbí pé lẹ́lẹ̀ ayé wa ló wà ní ìdí káwọn fọ́ọ̀dù ni. Yóò dàbí pé ká mọ fọ́ọ̀nù. Káwọn fọ́ọ̀kan ni. Àbí bí 400 kilometres. Yóò dàbí gbàtà wípé ó fẹ́ jálù àlórí. Bàbá fẹ́ jálù àlórí ṣe rí bìtì. Yóò rí ríbitì. Idán yẹn làwọn òyìnbó náà padà wá fi kámẹ́rà ṣe ní ìsìn. Ntọ́lọ̀ ń gbé wá ń gbà náà. Òṣùpá gan títóbi rẹ̀ déédéé ilé ayé wa yìí ni. Déédéé planet wa yìí ni. Ṣùgbọ́n wọ́n nígbà táwọn kèfèrí sáà ń yọ ànábì lẹ́nu pé a fẹ́ di àgbà. Ọlọ́run ọba lọba tó kọ́kọ́ ni ọba idán tó ní kámẹ́rà tó fi ń súùmù nǹkan. Ó wá súùmù ẹ̀ fún àwọn ará Mọ́kà. Súùmù ẹ̀ fún wa. So gbọ́ mi yé. Ọlọ́run súùmù ẹ̀ fún wa. Ó wá fa kámẹ́rà ń wálẹ̀. Wálẹ̀. Ó wá pín sí méjì. Ó já sí méjì. Ọba àrà. Ó wá edit ẹ̀ fún wọn. Ọba edit ẹ̀. Ó fi sẹ́mà táwọn òyìnbó bá fẹ́ pín òṣùpá sí méjì nìsín wọ́n pín. Àtìgbáyé ànábì ló ti ṣẹlẹ̀. Ó wá pín sí méjì ó gbé kan sí ibi òkè Jabal Bukubesi tí gbogbo wọn rí báyìí. Òṣùpá máa rè tó mọ́lẹ̀ gbòò ó gbé kan lónà sẹ́yìn ìlú. Ànábì wa ń bi wọ́n léèrè pé Ali ṣahadu ìṣèkà kàlùkàmọ̀ sẹ́ẹ̀rí. Fàhábìrú bíi kàmárà òwú. Wọ́n wá ń fúnra wọn rò pé ṣé wọ́n náà rí? Ìwọ náà rí? Ìwọ náà rí? Ṣé wọ́n wá nù? Irú ọ̀pọ̀ òun. Wọ́n nà sálà kó lò láì tààlà. Gbóná ọlọ́run wá sọ̀kalẹ̀ pé ìkítàlà bá ti sá hátú wà á ń ṣàkọlẹ̀ kọ́mọ. ìkítàlà bá ti sá hátú wà ń ṣàkọlẹ̀ kọ́mọ. Ẹ dákun tó ń yé yín báyìí. ìkítàlà bá ti sá hátú wà ń ṣàkọlẹ̀ kọ́mọ. Àlìkámọ̀ súnmọ́ ó ti nígbà tí ayé ò kẹnu bepo. Àpẹẹrẹ tí ayé bá ti ń kẹnu bepo lọ ẹja dídá ó pọ̀. Àwọn yóò máa tẹ̀ka oríṣiríṣi ẹja ló wà. Ẹja ó pọ̀. Ẹja ó máa tẹ̀ka. Ẹja dídá ó pọ̀. Ó máa tẹ̀ka. Irọ́ ni jàre. Lórí irọ́. Onísìyí bí gbogbo nǹkan mọ́. Ó pọ̀ pé onísìyí bẹ̀ máa wọ ìròyìn ìgbàgbọ́ lórí. Wọ́n nígbàgbọ́ mọ́. Ìgbàgbọ́ dínkù. Ọlọ́run níbi kìíní ṣe tó yìí. Wàhíyàwó ayà bá ń ṣe rí àmì náà tó yóò rí ìlú wọ́n ṣe rí. Wọ́n ṣe rí wọ́n ní superstition ni. Wọ́n yẹ kúlù sírù mùsùlùmí wọ́n ní dán tó rinlẹ̀ ni. Wọ́n ní dán ní tó rinlẹ̀ ni. Fáwọn náà lélẹ̀. Wọ́n kà sẹ́bù wọ́tábàwù. واتبعوا
وكل أمر مستقر. ara maka ma pé rọ ọ̀kan sọ̀bù wọ́n pè ní rọ wọ́n ní rọ ni kódà ẹ jẹ́ kí n sọ ẹyọ kan sí ká parí ẹ̀ sí ibi tòní nínú hadith ẹ lọ wo tírà tó ń pè ní àṣàfà sífìrí alákọ̀ọ́kọ́ ẹ lọ wo mújìsátù ràsúlù ìyanu ànábì ẹ lọ wo ẹ bá ń bẹ̀ ẹ bá wo tírà tó ń pè ní minhajul muslim ẹ bá ń bẹ̀ ẹ bá ṣe ìyanu ànábì bẹ̀ so àtàwọn tó gbà wá ọ̀pọ̀lọpọ̀ sí ìyanu tànábì ṣe àwọn tó gbà wá dáadáa jù ó ní Anas ibn Maliki ó ní ẹni tí ń gbọ́dọ̀ ànábì nù bẹ́ẹ̀ bá wá sọ pé Anas ọmọ Maliki náà ń parọ́ tọ̀ ó kù ẹ̀yin lẹ́mọ̀ wọ́n ní òsì bá ti hẹ́yìn kọ̀tà dátà nǹkan bá ojú kọ̀tà dátà yọmọ húdì lọ́jọ́ ogun húdù àtàwọ̀kọ̀ àti aláwọ̀ jìnnà tí títí tójú yẹn fi yọ sí parí ẹ̀kẹ́ rẹ̀. ó fi yọ bọ́ọ̀lẹ̀ sí parí ẹ̀kẹ́ rẹ̀ báyìí. tó tẹ́sí kò sí bá ti bígbà tí wọ́n ju bí ọkọ̀ wọ́n ju nǹkan lù ú má ṣe ju nǹkan lójú kọ̀tà dátà ó wà náà sàábé tí ń tẹ̀lé ànábì dáadáa kò sí bá ti nǹkan bá ojú ẹ̀. ó sì fòyọ. ó sì fòyọ. ó bọ́ sí parí ẹ̀kẹ́ rẹ̀ báyìí. ó bọ́ sí parí ẹ̀kẹ́ rẹ̀ fàrọ̀ dá Rasulullah ànábì dá ojú náà padà. ànábì dá ojú yẹn padà sáàdì ẹ̀. ó sì fi ojú náà síbẹ̀. ojú náà síbẹ̀. fàkánà tí asana mẹ́níyà kọbúlù ojú òun ni ó tún wá dáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. ojú yẹn náà tó wá lọ bó ṣe wà tẹ́lẹ̀ kan lọ. Àdísù sọ yìí wò ni. Àdísù tó fẹsẹ̀ rí lẹ́bí kílé ṣẹ̀ṣẹ̀ ya kọ́. Tó bá sọ pé lọ́dọ̀ tiẹ̀ nìyẹn. Lọ́dọ̀ nìyẹn. Èmi ò gbà pé rọ́ ni. Rọ́mì dáté Haina Aliyu ibùn Abi Tọ́líbì. Àfọlá ó bá ojú ẹ̀nà àlè ọmọ Abi Tọ́líbì. Sẹ́dì náà àlì kan náà ni o. Yawma Haibara lọ́jọ́ ogun Haibara. Fana fasa fi mara Rasulullah. Àbí wá tá ò dá sí ojú méjèèjì. Ó tutọ́. Àbí tutọ́ sí ojú méjèèjì. Bẹ́ẹ̀. Àbí tutọ́ sí. Ó tutọ́ sí. Tutọ́ sí. Afdalu salatu wa salamu. Fábàrí àtá ojú méjèèjì sí sàn. Ojú méjèèjì jẹ́ ìwòsàn. Kan lam yakun bihi man shehu abada. Nígbà tí kàkó bá tẹ̀ sí ojú yẹn pa. Nígbà tá ànábì ò sí mọ́. Ojú Abubakar fọ́ ó mọ̀ fọ́ gbé nígbà tí ò sànábì mọ́. Béèyàn gidi bá lọ ààyè rẹ̀ ó yọlẹ̀. Ààyè yẹn kí ó yọlẹ̀ o. Ẹ wá ní òsì yanu. Àbí ṣé wọ́n sin ojú pẹ̀lú Abubakar ni? Abubakar fọ́ lójú kú ni. Kì í ṣe àfi tàbùkù wọn. Ànábì tí ò sí láyé ló fà á. Èmi ọ̀rẹ́ kúsàdé òkúsàdé o tó wà ní àkọọ́lẹ̀ ni. Kátàràsì ó bá ojú Àlí. Ànábì wa wọ ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi ẹ gbọ́dọ̀ fọ́ lójú. Ṣé ká bọ̀ gbọ́dọ̀ sí ojú ọkọ̀ sójú? Ẹ gbọ́dọ̀ fọ́ lójú. Fana fasa. Fana fasa. Àwọn tutọ́ sí ojú méjèèjì ni. Ó tutọ́ sí. Ó tutọ́ sí. Fábàrí àtá. Ó dẹ̀ wò sàn. Ó sàn. Ó sì sàn. Sàn. Èèyàn mọ ẹni kí ló fún máa ròyìn èèyàn pé lágbájá lọ ìyà tí ń jẹ mí yìí nígbà tí babalágbàjì kú tó rẹ babaláyé gbà mí babaláyé gbà mí ní àìsí babalágbàjì máa ló fàyà tí ń jẹ mí yìí. Àìsí bàbá mi lágbàjì nípa tí bàbá mi bá wá bá mi tó bá tutọ́ tó fọ́ lé mi lára àdúrà mi ti gba ó ti sàn. Ẹni Ọlọ́run bá rán sí ọ sí dáadáa sí o. Dáadáa sí i. Kó mọ̀ bá sunkún. Tọ́lọ́run bá rán yẹn sí ọ tó bá ti dáadáa sí i. Yóò ṣe nǹkan fún ọ dé pé kódà tó bá kú ọ ní màlá. Ọ̀dẹ́mọ̀ fílẹ̀. Ọ̀dẹ́mọ̀ fílẹ̀.
gbogbo tó yẹ kó gbà á ń tan rẹ jẹ. níjọ́ ni mo lọ sówódé ọmọ mi wá kúnlẹ̀ síwájú mi lánàá kúnlẹ̀ ìyáálé òun tó bímọ ọkùnrin wàhálà pọ̀ jù ń sakọ mo pa láṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ìyàwó rẹ tí ó bá máa bímọ ní ìsìn ọkùnrin náà máa bí èmi mo sọ bẹ́ẹ̀ ọmọ táwọn fún àsúnmẹ́là bí ní ìsìn ọkùnrin mà ní mọ iye obìnrin tó ó béèrè tó wù lọ́wọ́ bàbá rẹ̀ ni nígbà tó mọ orú bàbá tó ní. èmi ò wá bọ́lọ̀ ń sọ̀rọ̀ nígbà tẹ́mi ò ti kọ ọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu tí mo bá fẹ́ ní òsè. kò sáàyè fáàrí obìnrin kan bímọ ọkùnrin yóò ya panu ilé rẹ̀. ó nínú mi ń bàjẹ́ bá mi ọmọbìnrin yóò jẹ́ ń gbádùn. jẹ́ kó nìkan ló bímọ ọkùnrin. ìyàwó rẹ̀ lóyún pàápàá o. ó wá ní kò sí wòlíì ọ̀gbọ́. àìgbọ́ rẹ̀ ọgbọ́n rẹ̀ ló máa sọ bẹ́ẹ̀. ẹni tí àwọn tí ò dá nǹkan mọ̀. Ànábì ṣiṣẹ́ ìyanu. Alábọ̀ máa ṣiṣẹ́ ìyanu tó pọ̀ rẹpẹtẹ. Wọ́n yìí tẹ̀lé wòlíì lásán. Gbogbo ẹni tí ò bá ti gbọ́rọ̀ sí àwọn tá a rán sí wọn lẹ́nu yóò kù díẹ̀ fún wọn. Ó kù díẹ̀ fún wọn. Yóò máa níbi tí ó máa kù sí. Yóò máa tẹ́lẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan. Láwọn àyè kọ̀ọ̀kan. So ká dá dúró báyìí ná. Ẹ rí i pé iṣẹ́ ìyanu táwọn ẹbí ṣe ní ìsìn lónìí tẹ bá kíyèsí mélòó la sọ 3 aṣọ tòṣùpá aṣọ ti kọ̀tádátà aṣọ ti alì. Bẹ́ẹ̀ni àti ọba tí ohun àti tẹ̀kọ́tà kúrò tí ó dájú wá parí ànábì. Ànábì ṣiṣẹ́ ìyanu o. Ànábì ṣiṣẹ́ ìyanu tó pọ̀ rẹpẹtẹ. Nínú àwọn táwa mọ̀ tá a mọ̀ lọ́lọ́ báyìí tá a gbọ́ ìtàn wọn. Bàbá wa Sheikh Ahmad Rufai Dasalati. Yìí tèmi gbọ́ ni mo sọ lẹ́nu bàbá wa Dòsùnmú ní Kìjà l'Ábẹ́òkúta lọ́dún tá a lọ sí wáàsí ńbẹ̀ tí wọ́n sọ fún mi fún ara wọn pé ó sojú àwọn. Bàbá ló sojú àwọn Adóṣùwò ní àgbàlagbà sí ni wọ́n ló sojú àwọn báyìí. Nígbà náà lọ́hùn bàbá yẹn ti wọ 90. Bàbá yẹn ti dàgbà ńgbà yẹn. 1997 ni sóòdì tí mo sọ fún yín. Bàbá yẹn ti wọ 90. Wọ́n 90 gbà náà. So gbogbo àwọn ayé ti bàjẹ́ ni. Mo fi sọ fún wa pé àwọn tí wọ́n láwọn ń ṣe súnà ní ìsìn. Tó ẹni tó lọ́n bá fi sálì jẹ́nà tí ó wà jẹ́nà nù àfi tó bá yí padà. Àfi tó bá yí padà ló kù. Èèyàn lè máa bá súnà lọ́ba àwọn kó sì rojú rí Ọlọ́run. Bí wọ́n ṣe ń ṣe súnà wọn yìí kò lè rojú rí Ọlọ́run. Súnà wọn náà. Súnà wọn súnà dáni wọ́n ṣe yìí. Bẹ́ẹ̀ ni. Láti ra dátà ní 1,000 naira wọ́n máa bẹ̀rẹ̀ gbogbo bẹ̀rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni. Olùsọ mi yà nígbà tó dá mọ́. Àfi àtakò. Àtakò. Ká máa fẹnu yẹ̀yẹ́ iṣẹ́ Ọlọ́run. Ká máa fẹnu yẹ̀yẹ́ iṣẹ́ ìyanu. Ká máa fẹnu yẹ̀yẹ́ iṣẹ́ ìyanu. Ká máa fẹnu gbogbo nǹkan nírọ́. Àwọn àgbàlagbà tó tó bàbá wá bí lọ́wọ́ ká máa tẹ̀ sí wọn lójú. Láti ṣe bòrò sólè. Ká máa pa àwọn òṣìṣẹ́ nírọ́. Lórí gbogbo ẹni tọ́lọ̀ bá ránṣẹ́. Tẹ́ ẹ̀ bá pọ́n wọn lé lérí tọ́wọ́ wọn gbà. Lérí tọ́wọ́ wọn gbà o. Pọ́n àfáà lé. Wọ́n gbé bá mú. Àbó ti fún ọ ni. Bá mú. Tínú rẹ̀ ò bá ti dùn, inú Ọlọ́run ò ní dùn. Àfáà kan ní innal muhallima pátọ̀ bí bàkìláàwù mọ́ láyánsáàní ìsáàwù mọ́ làbúyúkẹ́ra mọ́. Innal muhallima
والطبيب كلاهما لا ينصان إذا هما لم يكرما. Iná lè mú álímọ̀ àáfàá tó nímọ̀. Ìmọ̀ pọ̀ o. Ilmu lè fálákì ìmọ̀ ni. Ilmu lè fíkì ìmọ̀ ni. Ilmu lè àdísì ìmọ̀ ni. Ilmu jọ́gíráfì ìmọ̀ ni. Ilmu tíbì ìmọ̀ ni. Àáfàá tó nímọ̀. Ó ní gbogbo ìmọ̀ lọ́wọ́. Àti dókítà tó mọ òògùn àìsàn. Ìlà òmọ ìkíní kejì wọn. Láyé ń sọ àyè. Ọ̀ lè rí tọwọ́ ọmọ gbà tó ọba pọ́n wọn lé. Tó ọba ti pọ́n méjèèjì lé, ọ̀ lè rí tọwọ́ wọn gbà, ọ̀pá ní ọ̀sán síìtù, ọwọ́ ní dọ́kítọ̀ ló yẹ mọ́kúnlábẹ́. Ọmọ mọ́kúnlábẹ́ ló láti ṣe lọ́dọ̀ àjọ yìí. Àbí òṣìwò lẹ́ ń sọ. Òṣìwò lẹ́ ń ṣe lọ́sítù yìí ga. وسجل ذلك عند الطبيب فأروه لكن بجهل عند الموت معلما. Àlàáfíà ti ń dára yín dé ètò. Láti ṣe ní pé dé Báwo ti ń pé? وسجل ذلك عند الطبيب فأروه. Ṣé sùúrù fáìsàn ti ń ṣe ọ́? Àìsàn tí ń ṣe ń lè bá ṣe gbà pẹ́pẹ́pẹ́ bá máa jẹ́ ìṣẹ́ ọ́ ṣe tún ní o. Níjà fún tàtọ̀ bí ìbàwò. Dókítà tó mọ̀ nípa specialist àìsàn rẹ. Àwọn kan tọ̀bí ìbàwò yẹn ó ń túmọ̀ sí pé ẹni tó wà specialist fún àìsàn tí ń ṣe ọ́. Ìṣọ́ yẹn. Ọwá ń rí fín. Ọ̀run fi owó lẹ́sẹ̀ ẹ̀. Ẹlòmíà dé bíbá yẹn àmọ̀ wàgò mo ti pẹ́ jù. Pẹ́jù náà wà. Ẹni ó máa lọ. Ẹ̀ka ti dára ló nà á. Ẹni ó máa lọ. Máa lọ ní ẹ̀. Bọ́ọ̀ bá ń kanjú. Ẹ̀kọ́ kan lọ́kàlà dúró. وسجل ذلك عند الموت الطبيب فأروه. Dókítà tó wà tó specialize fún àìsàn rẹ̀. Bóyá spiritual problem lọ nínú. Lọ́ní ni. Bóyá medical. Bóyá physical problem lọ́ní ni. Specialize àìsàn rẹ̀. Tó specialize fún. Mo tẹ́ pé òun náà ni. Ó lé. Ó ṣe sùúrù. Ó ṣe sùúrù fún ni o. Tó bá ti wá lógọ̀, àìsàn yóò pa ọ́ náà. Yóò pa ọ́ náà ni. Wàkìnà bìjà yíká. Ṣé sùúrù kọ wà ní. Kọ́ wà nípa ìmọ̀ kan. Aláìmọ̀kan Kọ́ máa mú mi pa ìmọ̀ kan o. níjà fún bàbá ní àáfà rẹ̀ tọba lókọ̀. Àwọn tí ẹnu àbá rẹ̀ ń àbá làbá rẹ̀ kọ̀. Lọ́dẹ bí bàbá dáhùn bá wọlé wọn, wọ́n bá ti ṣe mistake lọ́dọ̀ rẹ̀. Lọ́dọ̀ rẹ̀. Bàbá kàwé ni wọ́n ti ṣe mistake. Wọ́n ti ṣe mistake lọ́dọ̀ rẹ̀ kí mú bá lọ sí ìjọ àṣìṣe wọn. Bàbá lágbà yìí ti ṣe mistake. Bàbá lágbà yìí ti ṣe mistake lọ́dọ̀ rẹ̀ àbí. Àbẹ́ẹ̀kọ́. Kọ̀ọ̀mọ́ tó pè lọ́dọ̀ rẹ̀. Àwọn tó pè lọ́dọ̀ rẹ̀. Àìmọ̀kan tí ń ṣe òun tọ̀ ọ̀yá máa mú mi tọ̀. Ní wà nínú onímọ̀ mọ́. Ọ̀rọ̀ ní púpà nínú onímọ̀ ọ̀kùn sí pọ̀ ìmọ̀kan ni. Ní dókè. Òní dókè. Torí wọ́n ti parí gbogbo nǹkan. Ẹ̀sìá. Ní wọ́n sọ pé ànábì kódà ọ̀rọ̀ òye dáadáa tó. Òní àbí dáadáa tó. Àlìyé ọmọ àgbẹ̀lì tí lákòó dé nà kú. Mo ti parí ẹ̀sìn. Ó ti parí ẹ̀sìn. Wọ́n àti mọ́mútò àlẹ́ kò ní. Mo ti stamp ẹ̀, mo ti parí ẹ̀. Àwọn bàbá tó lọ́nà ti wà wọn. Àwọn bàbá wa tó lọ́nà ti wà wọn. Ẹ dákun sí ọ̀rọ̀ rẹ̀ hàn. Ṣé o Kàmálì ni láti orí bàbá Tájù ní Ádábì. Gbogbo wọn tó lọ́nà ti wà yẹn. Àti stamp ni wọ́n jẹ́. Àti stamp ni wọ́n jẹ́. A máa wo kí náà wí kí náà sọ. Láti bá lè lù tó lápò lè. Ọkùnrin tí ọba lọ fẹ́ gbé lé òkò fẹ́ parọ́ fún àná. Àwọn gbogbo wọn náà fẹnu kò pé ànábì ṣiṣẹ́ ìyá. Gbogbo pátá náà fẹ́ lóko bá náà fi ṣiṣẹ́ ìyá náà. Ìjọba àwọn ọmọ bá náà fi òṣìṣẹ́ ìyá náà ní àìpá náà fi lè tọ̀. Tẹ́nìkan bá ń sọ pé ànábì òṣìṣẹ́ ìyanu, ó wà nínú ọgbọ́n rẹ̀ ti pọ̀ jù. Ọgbọ́n rẹ̀ ti pọ̀ jù. Ó pọ̀ gan. Ó ṣẹ́dá lẹ̀. Ọgbọ́n tí wọ́n ń ṣẹ́dá lẹ̀. Wọ́n ní bọ́gbọ́n bá pọ̀ jù yóò pọ̀ lọ́gbọ́n. Bọ́gbọ́n bá ti pọ̀ jù yóò padà tó gbogbo náà ni. Allahumma hadina fi ma hadaita. Wa tawallana fi ma tawallaita. Wa hadina jannata ma al-abrar. Ya aziz ya rabbal alamin. Fatiha.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم